Hello. Hello. Bàbá. Hello Tani. Hello bàbá, hello. Lójó nǹkan jẹ́ sí lórí fóònù ni bàbá. Hello. Mo wà lórí fóònù. Káàárọ̀ bàbá. Ìmúlẹ̀wà, mo fẹ́ rí yín wẹ́yù dé bàbá. Kí ló ṣẹlẹ̀? Bàbá, the last time I check, ìgbà tí mo fẹ́ rí yín ẹ̀bí ń gbé kí ló ṣẹlẹ̀. Bàbá, mo fẹ́ rí yín níbo lẹ́wà. Súnlé mọ́jú mo ti wá yín délé lẹ́tọ̀ sí ìná di house. Ìmúlẹ̀wà. Mo lòdì awo kan ni. Mo fẹ́ ṣe nǹkan báyìí. Lòdì àwọn oúnjẹ Friday, okay, kò sí problem. Ṣé a ti jàjà yẹn o? We don't fight the fight o. Àìgbà ọlẹ́jà. Àjàmọ́jú ni. Ṣe náà láì. Ní gbogbo bóyá ń lọ lórí íńtánẹ́ẹ̀tì àbí? Ó dáa. Ìjọba ti yàn màbí. Ọlọ́run fàlùbáríkà sí. Kò sí wàhálà. Èmi náà fẹ́ ṣe nǹkan báyìí, mo fẹ́ báyà nǹkan gbéṣẹ́ kan lọ bìkan. Gbọ́dọ̀ káàdì fóònù yẹn o, ẹni sùúrù. Kí ló ṣẹlẹ̀ báyìí ní sọ́ọ́sì máa ń ṣe kí ló dé báyìí ní sísẹ́ mi ò bá ṣe. Mo fẹ́ rí ìwádùn yín ni mo fẹ́ balẹ̀. Wọ́n ti yòó ojú kò lójú ẹ̀bẹ̀tù àbọ̀ ojú lára bá rẹ̀. Mo fẹ́ ṣe nǹkan kí ló dé gan-an yóò sì máa sáré máa pariwo mọ́yàn kí ló dé. Mo fẹ́ rí yín bàbá, mo fẹ́ rí yín. If you go could do NG, màá wà yín. Dẹ̀bá lọ wíkọ́ tó máa wà yín. Dẹ̀bá wọlé. Dákun kí ni jàre dákun kí ni mo pariwo mọ́yàn kí ló dé pariwo mọ́yàn kí ló dé pàtó olùkọ́ bá ṣe ní olo ètò ẹ̀kọ́ fi wẹ̀ má mú o lọ mú dákun kó ń bí jàre.